ìfẹ́ olúwa the baby of Odùduwà ṣé gbogbo yìí ti ríṣẹ́ tó ọmọdé yẹmọ tún ti ṣe ọmọdé yẹmọ o mi ò ní wá yín tí bàbá mi ọmọdé yẹmọ ikú kì í pọ̀tà lójú ìran ikú ayé ò ní payé gbogbo ojú tó wò mí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ ọwọ́ ọmọdé yẹmọ ti ti àwọn pípù yìí Sunday Igboho ti rí wọn kó bàbá ti mú wọn wọ́n ti mú wọn wọ́n ti mú wọn gbogbo èyí tẹ́dí náà play gbogbo èyí tẹ́dí náà jókì ọ̀ọ́bì out market gbogbo èyí tẹ́ lọ́mọdé yẹmọ àti drama ni ẹ wá pa àwọn bàbá tí yín náà jáde kọ́ wá ṣerú drama tọ́mọdé yẹmọ ń ṣe yìí ẹ lọ pé àwọn bàbá yín jáde káwọn náà wá àti drama irú ìtẹ́ lọ́mọdé yẹmọ àti mo láyọ̀ àti àǹfààní láti sọ fún yín wípé àlàáfíà ní Sunday Igboho wà gbogbo ẹ̀yin tẹ́ pè mí lánàá tẹ́ ẹ jẹ́ sùn mọ́jú kí ni mo sọ fún yín mo ní wọn àtàkì Igboho àwọn ọmọlẹ́yìn Igboho ni wọ́n rán ọ̀bọ fún adẹ̀dúpẹ́ fọlọ́run ẹnu ọpẹ́ wa kò ní kan ṣẹ́rí tí àwọn pípù yóò bá ṣe débi tán ṣe dé a lot of people billions of ọmọ Yorùbá wọn ò ní mọ̀ wípé inú ewu la wà tí àwọn pípù yóò bá ṣe débi tí wọ́n ṣe dé wọn ò ní mọ̀ wípé gbogbo ìlú Nàìjíríà làwọn pípù yìí ti surround wàláì wọn ò ní mọ̀ ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ọmọdé yẹ mọ́ rí wọn mú àwọn kidnapper ṣé Boko Haram lèmi má ti pé wọn tíkì wọn àlórúkọ wọn Boko Haram kidnapper terrorist ọmọ Adéyẹmọ mú wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbọn lọ́wọ́ ẹ bá ń ṣí ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbọn lọ́wọ́ báyìí ni Májàsọ́lá mú wọn ọwọ́ tẹ̀ wọ́n lójú pálí bí Ọlọ́run ṣe máa ṣe nìyẹn tí wọ́n máa rí gbogbo wọn mú one by one lẹ́ni báyìí sìn àwọn aráabí ti ṣọṣẹ́ ní express Ìjẹ̀bú Òde wọ́n búlọ́ọ̀kù gbogbo títì ni wọ́n kidnap àwọn èèyàn lọ ní kẹ́kẹ́rẹ́kẹ́ àwọn pípù yóò sẹ́ndì àwọn èèyàn ṣé rí gbogbo èyí tẹ wà nídìí iṣẹ́ ibi táwọn aráabí ṣe fún wa ní ìlú Nàìjíríà gbogbo yín pátápátá tí ò ní púpọ̀ báyìí làṣírí yín máa tú ẹ gbọ́ mi gbogbo yín pátápátá làṣírí yín máa tú ẹ̀yin bàbá yìí bàbá ká tó máa tẹ̀síwájú jìnnà ẹ jẹ́ kọ́kọ́ fún wa ní fídíò àwọn Boko Haram terrorist 3-1 tọ́mọdé yẹmọ mú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ammunition lọ́wọ́ because olórí burúkú ọmọ kan pọ́tọ́pẹ́ pọ́tẹ́bù ó bọ́ síta ó ní ṣé Sunday Igboho jámọ̀tẹ́kùn ni àbí ṣé Sunday Igboho jẹ́ ọlọ́pàá ṣé ọlọ́pàá tó ti gbàbọ̀dè ṣé àwọn ọlọ́pàá tó ti gbàbọ̀dè ṣé àwọn ọlọ́pàá tí wọn ò wúlò fún wa mọ́ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ bàbá mi ṣí ẹ̀ṣọ́ ìgbófin Elédùmarè bẹ̀yìn ṣé yí lásìkò yìí a gbọ́dọ̀ máa gbé update yẹn wá because tá a bá ní pé ká máa dákẹ́ ẹ mọ ọ̀rọ̀ àwọn ìjọba Nàìjíríà pẹ̀lú àwọn agbésùmọ̀mí tọ́jọ́ ń ṣiṣẹ́ yìí wọ́n máa padà máa rọ́pò àwọn èèyàn ni ó bẹ́tà ká tètè máa ju gbogbo ẹ̀ sórí agbágbé kí gbogbo ayé máa rí bó ṣe ń lọ kọ́ máa mọ bó ṣe ń ṣẹlẹ̀ eléyìí ò sí wípé Sunday Igboho fẹ́ bà Nàìjíríà jẹ́ eléyìí ò sí pé Sunday Igboho kò fẹ́ rí Fúlàní nílùú Yorùbá àwọn Fúlàní ọ̀daràn ní Igboho sọ pé òun ò fẹ́ rí mọ́ táwa náà dẹ̀ fọwọ́ sí irú eléyìí sì tí Igboho mú eléyìí ṣàkúrò ní nǹkan táwọn Nigerian government máa parọ́ àbáwọn màáyé tí a là tí wọ́n jókòó tí wọ́n ṣe mítìnì lórí Sunday Igboho ẹ̀yọ́ ọmọ Yorùbá bá ṣí ẹ̀ṣọ́ yìí èlọ́tì ti ṣẹlẹ̀ báyìí àwọn àgbààgbà wọn Fúlàní màáyé tí a là gbogbo wọn pátápátá wọ́n ń ṣe mítìnì back to back lórí ọ̀rọ̀ Igboho àní èmi tí mo wà ń bíbà tí mi ò mọ̀ràn sọ tí mi mọ̀ ṣòṣe yìí tí bá sọ̀rọ̀ ẹ̀ máa bá bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá wo prógrámù mi dáadáa mo sọ ní 3 days ago sí 4 days ago ṣé o tẹ̀ tí tó 3 days já I don't think it's up to 48 hours tí mo sọ̀rọ̀ yẹn wípé nísìn báyìí ó ń gbúre sẹ̀ hi morning ẹ má bínú torí Ọlọ́run
ibo mo bá dé so nísìn báyìí sìn ẹ jẹ́ play video àwọn tí ọwọ́ tẹ̀ gbogbo àwọn tó ń sọ wípé na lie eré ni Májàsọ́lá ń ṣe ẹ wá wo fídíò àwọn tọ́wọ́ tẹ̀ pẹ̀lú àwọn ìbọn burúkú tó wà lọ́wọ́ wọn ọmọ Yorùbá iṣẹ́ wà lọ́wọ́ gbogbo wa pátápátá tájọ máa ṣe ní kòríta tàdé tó bá jẹ́ pé tòótọ́ la nífẹ̀ẹ́ ìran wa tó bá jẹ́ tòótọ́ àfẹ́ kí ogun Boko Haram kó kó ìran wa iṣẹ́ pọ̀ tájọ máa ṣe eléyìí ò ṣiṣẹ́ yọ̀kan iṣẹ́ tó wà lẹ́sìn ó ti kúrò ní iṣẹ́ ìjọba Nàìjíríà ó ti di iṣẹ́ àwa ara wa kájọ fèsì ẹ̀ back to back because ìjọba ò ṣe kí ni wọn ò kí ẹ̀ ẹni tí tiẹ̀ bá jóná Nàìjíríà ó jóná gbé ẹni tí tiẹ̀ bá dẹ̀ dá nílùú Nàìjíríà orí ló bá ṣe ó mọ géèmù ẹ̀ gbá ni òun lọ̀rọ̀ tó wà lẹ̀ òun lọ̀rọ̀ tó wà lẹ̀ as at today Ìjẹ̀bú Òde àwọn pípù yẹn block ọ̀nà ní tán kidnap àwọn èèyàn lọ wọn ò rán igun ṣẹ́ ẹ wo fídíò tí olóyè ṣe tí wọ́n fi fly drone tó fi ṣe kíni tó fi fídíò gbogbo igbó ẹ wo bí igbó ṣe lọ ẹ wo bí igbó ṣe pọ̀ tó kò ṣe igbó kékeré o ẹ wo àwọn igbó yẹn bó ṣe dí gágágá kó kó èèyàn sí bí ọdún méjì ọdún mẹ́ta kò sẹ́ni tó máa mọ̀ àwọn pípù yìí ibi tí wọ́n ti ṣe dé sínú àwọn igbó yẹn ṣẹ́gi igbó fúnra rẹ̀ ti cover wọn lókè báyìí wọ́n wá kọ́lé sáwọn ìsàlẹ̀ inú igbó yẹn àwọn ilé ọlọ́pàá wọn yẹn wọ́n ti da àwọn ewé green yẹn bò tó jẹ́ pé tẹ́ bá wo gan látòkè igbó lẹ́ máa pé ewé green wọn yẹn lẹ́ máa rí nímọ̀ pé àwọn pípù yẹn ló wà bẹ́ẹ̀ tí ní ìrokùn àfi tẹ́ bá rí traces màálù lẹ́ máa fi mọ̀ pé wọ́n wà bẹ́ẹ̀ yẹn púpọ̀ nínú wọn tó wá sin màálù sìn wọn ò sin màálù wípé káwọn èèyàn lè rí nǹkan jẹ mọ́ wọ́n sin màálù fi ṣiṣẹ́ ibi ni àwọn tó bá ń travel lálẹ́ màálù lọ́ máa dà sí títì tó máa fi kidnap wọn àwọn tó bá ń travel nídàájí fẹ́rẹ̀ fẹ́ pé jẹ́ kí n tètè bọ́ sọ́nà kí n tètè lọ́wọ́ first bus nídàájí kí n tètè lọ́wọ́ mọ́tò dájí kó tètè gbé mi débi tí mo lọ màálù wọ̀nyí lọ́ fi kidnap wọn ọmọ Yorùbá iṣẹ́ ti dójú ẹ jẹ́ ká jọ ṣe ẹ bá gbójú ayọ̀ sókè ẹ bá mi ṣí ẹ̀ ọwọ́ tẹ̀ wọ́n lóyè mú wọn Ìgbòho mú wọn Ìgbòho òṣèré ó mú wọn with evidence tó solid eléyìí ò ṣe wípé Sunday Igboho kàn lọ disturb àwọn Fúlàní yẹn ó kàn lọ disturb àwọn Haúsá yẹn tí wọ́n sọ ó mú wọn pẹ̀lú evidence tó ká màmá lọ́wọ́ ni ẹ wá wò ẹ jẹ́ bá mi máa fọ ẹ bá mi máa fọ opinion títí ẹ bá mi kọ sí comment section like ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún strike page wa this time around ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ a ṣẹ̀ṣẹ̀ yí dání ẹ má jẹ́ kó tún strike ẹ bá mi like ẹ jọ̀ọ́ now òun ni mo bọ̀ ó yá ẹ gbójú ayọ̀ sókè ẹ bá mi wò kí ló ṣe é pì kọ́nẹ́ẹ̀tì ó yá ló ṣe kíni. ẹ má bínú mo try láti connect MPD so that a lè gbọ́ wọn dáadáa ẹ má gbàgbé èyí tẹ́ bá need àwọn cream tó dáa àsìkò summer la wà yìí tí gbogbo ara máa ń burn ẹ need àwọn cream tó dáa bí oil àwọn ọ́ìlì tẹ́ lè lò ẹ ti lo lotion lóríṣiríṣi kò ṣiṣẹ́ lára yín ẹ ti lo cream lóríṣiríṣi kò ṣiṣẹ́ lára yín ẹ wá lo oil àwọn ọ́ìlì tó gbá ski ẹ wá lo morning and night oil kẹ wá wo bí skin yín ṣe máa jáde síta ẹ wá lo oil kẹ wá wo bí ẹwà yín bó ṣe máa ṣe kíni bó ṣe máa gbá ski bó ṣe máa mú yes ó ṣe fídíò. Oya. Èdè Haúsá ló sọ wọ́n question ẹ̀. Ẹ wá dúró bọ́ tó wà wájú ẹ̀ inú gbọ́dọ̀ ti mú o. Sakan mo àwọn kidnapper. Kan ma Allah ibabi ender ibu ayi ender. Ide duwa shawara imakbe. Itambayari.
imma kuma Farida Usman idar na wala dir okay dan karami fa idar na wala dir tsakani mai Allah dan karami wala dir kan ni adogo ni har da ni tare adogo bindigaje woni mudum amma shawara war ko heruga dan karami wala dir fadum wari mo ko wala ben barube imo no hindi Dalaji suka dembe me goni in dalaji mo me gidi gita non tamen daga do halis ga Allah kuma wala dirga annabi Allah ta wattu fumu anda wala kuma an Allah ta nyama wala dirga Allah ta nyama amana ta wattu ya alili dalaji babi men belisi babi mo amma babi kambe be jaha to ni mila kambe ga ni fo mama mila polo babi wa informa makko na ẹ wá dúró bọ́tọ́ tó lẹ̀. babi buwa buwa ko gauda der ana ko duma der wallahi min ko mi ma daga kuma dinda daga ko kuma da der ba sai ni ẹ wo bọ́ ẹ wà wọ́n AK 47. men hamen ko ni ko men to tun da ana ko do warani ne to ko na wata ẹ̀yin tẹ́ bá gba Hausa ẹni kọ́ bá wa interpret ẹ o. mo wa informa makko gida babi wa informa makko kan ibu ayi okay be fidimo dalaji mo no di inde mabbe gidi di tan amen go go ben do hori be enda inde mabbe Allah kambe no ngira bebe budde mo tunno no bebe gudo ay babi buai Farida tambaya dalaji sani idar na wala dir sani idar Usman fa idar na wala dir Usman idar dan garami idar na wala dir dan garami wala dir sakani ma Allah be batuda kambe no wabbe wala wallahi wabbe wala ina kan to ngana bati alili idar na wala dir alili da kan ko to no fido moy muduna na wala dir fido gom tare mun fido mo batu hore ma tare mun tare mun fido sire men goni wala okay òun lẹ gbọ́ yẹ o ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi mo mọ̀ọ́mọ̀ dákẹ́ nítorí àwọn tó bá fẹ́ wá àwọn tó máa bá wọn interpret ẹ̀ ara iṣẹ́ tó lóyè tún ṣe leléyìí o olóyè yìí ṣe nǹkan ẹni inú odò kó forí sọlẹ̀ Ìgbòho ṣe nǹkan ẹ wá ra lọ́fíńdà àánú kí ló mú mi ta bọ́ńbọ́ àánú Jésù ni gbàgbàdìdí gbàgbàgbàgbà àánú Jésù ni kí ló mú mi ta bọ́ńbọ́ àánú Jésù ló mú mi ta bọ́ńbọ́ òun ni ó ti fẹ́ tán o lọ́fíńdà àánú ni kẹ́sà máa ráàánú gbà lọ́tún lọ́sì kí àánú máa ṣẹlẹ̀ nínú ayé yín kí iṣẹ́ yín kó máa boost kẹ́fìtì kó máa ṣe kíni kó máa mú yes ẹ̀rọ àtẹ̀kọ́ yín sára láàárọ̀ báyìí kẹ́ ṣàdúrà kẹ́ jáde lọ síbi iṣẹ́ òòjọ́ yín kẹ́ wá wo títóbi ìyanu Ọlọ́run ó ti fẹ́ tán mi mọ̀ pé àwọn èèyàn máa bo pẹ́ẹ̀fù yẹn tó yẹn ó ti fẹ́ tán góyìn owó pọ́kúpọ́kú dẹ̀ ni mo ta ẹ̀yin tẹ́ bá wà l'Amẹ́ríkà tẹ́ bá mi rajà tí ó bá ti lè lé ní $100 ẹ̀ ní san shipping but tó bá ti kéré ẹ máa san shipping Donald Trump ò bá wa ṣeré ẹ̀yin tẹ́ bá ti ń bá mi rajà tẹ́lẹ̀ ẹ mọ̀ pé tẹ́ bá ra nǹkan $40 mi ò ní gbowó shipping bẹ́ẹ̀ ra nǹkan $50 mi ò ní gbowó shipping èèyàn ti ra nǹkan $30 rí l'Amẹ́ríkà tí mi gbowó shipping lọ́wọ́ wọn but nísìn ẹjọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ rajà ó tiẹ̀ wá kéré jù ó jẹ́ bí $80 ẹ ní san shipping from $80 upward ẹ ní san shipping but tó bá ti low ẹ máa san shipping now ẹ ti rí yẹn báyìí sí ẹ wá jẹ́ kí tí wọ́n fún yín lánàá video ẹ̀yin mọ́mì mẹ́yìn dáàdì mi wá bá mi ra ohun tí mò ń tà Lady K African store gbogbo lówó store ṣé pẹ́ẹ̀fù lẹ́fẹ́ ni ṣé iṣẹ́ lẹ́fẹ́ ni iṣẹ́ àánú arọ́bí aṣẹ́gun àgbélépọ̀tà back to sender gbogbo níṣe arọ́bí alákàlà àwọn iṣẹ́ spiritual àbí aṣínà àbí ẹ̀yọ́nú àwọn spiritual items wà lóríṣiríṣi títí dórí tùràrí àdúrà gbogbo ẹ̀ ló wà ń bí ẹ má gbàgbé pé púpọ̀ nínú àwọn iṣẹ́ ìlú tùràrí máa ń wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni mo fún yín kìyẹn nìyẹn so èyí tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago ó wà available now bóde jẹ́ àwọn body cream ni ó wà available ẹ̀yin tẹ́ bá ní high blood pressure ẹ lọ get ewé sóbò pé oríṣiríṣi o ẹ sè é má fi anything sí ó ń ṣiṣẹ́ fún high blood pressure
òun nìyí irú eléyìí ẹ̀yin tẹ́ bá nìdí ẹ̀ ó wà available kò síbi tí mi ò lè bá yín ship ẹ̀ sí mo lè bá yín ship ẹ̀ sí America any country ló bá yín ship ẹ̀ ẹ ṣáà ṣe lásán báyìí ẹ ṣọ́nù kẹ́ ṣe lásán tẹ́ bá ti ṣe kẹ́ máa yọ mu gáàsì kan láàárọ̀ gáàsì kan lálẹ́ ẹ wá lọ after a week ẹ wá lọ check BP yín ẹ rí i pé ó máa ti wálẹ̀ ẹ ní ìdá ti dára yín láàmú bódà jẹ́ pé oògùn manpower lẹ́fẹ́ ó wà available oògùn diabetes kò yá mi lẹ́nu láti polówó ìdí ni wípé ó ti fẹ́ tán mi ò dẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ anybody bíi tí mo tà lọ yìí tó jẹ́ wípé kọjá tó dé àwọn èèyàn ti fẹ́ sanwó tán mo wá rọ́ gbèsè ọjà san ni nígbà tó dé mi ò fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ this time around anything bẹ́ẹ̀ yẹn mi tẹ̀ fẹ́ ṣe mọ́ kò jẹ́ mi lọ́wọ́ so ẹ̀yin tẹ́ bá ní oògùn diabetes tẹ́ bá mọ̀ pé ṣe need for now ẹ ṣì lè ní luck but before you make payment call me and ask me ẹ má ní àmọ́ ní account number Lady K lọ́wọ́ jẹ́ sáré sanwó no ẹ jọ̀ọ́ ẹ pè mí tí n bá ní kẹ́ lọ sanwó fine ẹ sanwó ìyẹn bẹ́ẹ̀ tó bá dẹ̀ jẹ́ àwọn nǹkan tó yẹ fi ṣe ohun yín lẹ fẹ́ ó wà available tó bá dẹ̀ jẹ́ wípé aṣọ yìí náà ni àbà báwo lẹ ṣe fẹ́ wọn sí is available tó bá dẹ̀ jẹ́ pé àwọn ẹja lóríṣiríṣi ẹ̀yin mọ́mì mi mo ní ẹja panla kíká ẹja yẹn lẹ́tìkẹ̀ èmi gan fi ṣẹ̀gúsí àwọn tó ra ẹja yẹn lọ́wọ́ mi ní 3 days ago mo dìídì ṣí bọ́tọ̀ ẹ̀gúsí mi nínú ṣọ́ọ̀bù tí mo fi hàn pé ẹ wò òun lẹ́wọ̀ tó léfò sínú ẹ̀gúsí bó ṣe gara tó wú sínú kòkò ọbẹ̀ lélẹ̀ ẹ mọ̀ pé mi náà máa ń dọ́gbọ́n jẹun díẹ̀díẹ̀ ṣọ́ọ̀bù báyìí so ẹ̀yin tẹ́ bá nídìí ẹja panla yẹn ó gbẹ dáadáa ẹ bá kọ́kọ́ sókè ẹ̀ sómi gbóná pẹ̀lú yọ̀ ó dẹ̀ ní ata lára ó ẹja panla yẹn wà spicy so ẹ lè sókè ẹ̀ sómi gbóná pẹ̀lú yọ̀ náà ẹ dẹ̀ lè má sókè tẹ́ bá sókè ẹ̀ pẹ̀lú omi gbóná àti iyọ̀ náà by the time tẹ́ bá wà kúrò nínú omi yẹn ata yẹn sì máa yọ ńbẹ̀ ẹ má sì mọ̀ pé yes ẹja panla látalẹ̀ ń jẹ so ó wà available kò síbi tí mi ò lè ship ẹ̀ sí ẹ gbá mi láago now ẹ jẹ́ ká move sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní èní again tí wọ́n kidnap àwọn èèyàn ẹ jẹ́ tó sáré gbé yẹn náà fún wa ẹ má gbàgbé láti bá mi comment ẹ má gbàgbé láti bá mi comment kẹ́ bá mi like ó yá Ìjẹ̀bú Òde around the express road bandit yo J4 express road bandit wàhálà lọ́sàn-án live and direct bandit block road ni o express road látọ̀gbẹ̀rẹ̀ live and direct bandit lọ́sàn-án gan ọlọ́run láti yọ wá gbogbo àti sèfù lọ́sàn-án live and direct ni o lọ́sàn-án gan lọ́sàn-án gan ni o kò tó pé bóyá ọ̀rẹ́ ẹnu o live and direct lélẹ́yìn o bọ̀tọ̀ wọn tó yẹ stable ọlọ́run ti yọ wọ́n o wàláì ẹ ti súnmọ́ ọdún ọlọ́run ṣàánú o àti sèfù bandit ni o live and direct ni o lọ́sàn-án gan ni o lọ́sàn-án gan ni o kò tó pé òru o. lọ́sàn-án gan ni o ó lọ bẹ́ẹ̀ bandit ni o àwọn èèyàn escape àwọn tó máa kó lọ sí kó wọn lọ o. ṣẹ́gbọ́n lẹ́ni nìyẹn o èdè nìyẹn tún ṣẹlẹ̀ o lọ́sàn-án gangan ní Ògèrè ní express Ìjẹ̀bú Òde yẹn lógèrè ló ti ṣẹlẹ̀ lẹ́ni 26 of July 26 of June sorry 26 of June 2026 òun nìyẹn ṣẹlẹ̀ o àwọn pípù yóò kí ẹ̀ wọ́n fọ́ ní fídíò wọn bí wọ́n ṣe pọ̀ tó ni ní fídíò wọn bọ́ ṣe pọ̀ tó wọ́n pọ̀ ó kọjá bẹ́ẹ̀ láwọn tá à ń wish wọ́n pọ̀ bíi kí ìjọba dẹ̀ dákẹ́ kọ́ dẹ̀ máa wò wọn nítorí greediness ara wọn nítorí interest táwọn ní láti débi ipò kan gọ́fúnà Ṣèyí Mákindé ohun tá à ń gbọ́ nípa èyí kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀yin èèyàn afẹ́fẹ́ Ṣèyí ń fẹ́ o àti rí fún rẹ̀ dìyẹ o kò wá gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ gọ́fúnà Ṣèyí Mákindé Fáyọ̀ṣe bọ́ta ó ní gbogbo kidnapping tó ṣẹlẹ̀ lọ́yọ̀ state ó ní Ṣèyí Mákindé mọ̀ pa ẹ̀yin èèyàn
ẹ jẹ́ kí kinní yẹn sì spread dáadáa náà kí tó wá gbẹ́nu sí. Ìyá ẹ jọ̀wọ́ minute wọ́n fẹ́ rajà. Ẹ má bínú àwọn ìyá mi alálùbáríkà tó wá láti UK ló fẹ́ wá rajà. Ẹ wá bá mi ra ohun tí mò ń tà bí o ṣe kò gbà. Màmá mi alálùbáríkà yìí sì kọ́ ló ń jẹ́ rí wọn pẹ́. Wọ́n ti rajà lọ́wọ́ mi rí tí mo ti bá wọn sẹ́ǹdẹ̀ sí UK láìmọye ìgbà. Wọ́n tún wá sí Canada wá ṣe nǹkan wọ́n tún fẹ́ wá rajà. Ẹ wá patronize mi ọjà mi òwò èyí tí bá ṣe dáríjì mi tí bá ti ṣẹ̀yìn rí bóyá bí mo ṣe máa ń ṣe program tí máa ń ranjú tí máa ń ranmú ẹ dáríjì mi. Ẹ wá bá ara tí mò ń tà ẹ ní dọ̀tà jẹ́ láyé yín ọjà mi wà òkè ẹ̀yin tí bá ti ṣẹ̀rí bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣẹ̀yìn o bóyá sì mo ṣẹ̀yìn o bóyá gbà mo ṣẹ̀bẹ̀rẹ̀ ọjà ni o bóyá gbà tó dárí méjì ẹ dáríjì mi ẹ fi ṣe pọ́mọdé ìmórí jẹ kó má ra lọ èmi mọ̀ pé mi ò ṣẹ́ anybody mi ìbẹ́ anybody jà to be sincere mo máa ń make sure wípé gbogbo àwọn tó bá mi rajà ẹ̀bẹ̀ ẹ̀rín ni màá fi bá wọn ṣe but a lè sọ tí n bá ṣẹ̀yìn ẹ dáríjì mi àwọn ọmọ yín náà wọn ò ní kọsẹ̀ ẹ wá bá ara ohun tí mò ń tà torí bó ṣe wà ń bí ọjà tuntun ti dé báyìí sí k'Ẹlẹ́dùmarè tún ṣàánú ṣe gbogbo àwọn kírìmù wa yìí sí ẹ pé gbogbo ibà yìí ti fà ẹ pé ó ti fà dáadáa tẹ bá tún máa padà rí báyìí á tún ti kún gidi because ọjà tún ti dé ẹ wá bá mi ra ohun tí mò ń tà ojú òde tí yìí o gbogbo olówó lady kí Africa bójú àwọn fìlà náà ẹ rà àwọn fìlà wa báyìí mo sọ fún yín pé àsìkò summer ẹ lè lo àwọn fìlà wọ̀nyí àsìkò winter ẹ lè lò wọ́n ẹ wo bó ṣe dúró re létí mi ẹ wo bó ṣe dúró re lórí ẹ lè lò lé orí native ẹ lè lò sórí English kò sí ohun tí ò lọ fún kò sí ojú yìí máa ṣe kí ló máa ṣe rekete ń bẹ̀ ni sẹ́wọ́n bá mi ra ohun tí mò ń ta gbogbo olówó lady kí Africa sọ bójú àwọn kírìmù túùbù lẹ bá fẹ́ mo láwọn túùbù lóríṣiríṣi tó máa pe skin yín jáde tí skin yín máa mú yes tó bá dé jáwọ́ ọ́ìlì ni tẹ bá fẹ́ kí rẹkọmẹ́ndì ọ́ìlì fún yín mo ní àwọn ọ́ìlì kan bí báyìí tẹ bá gbọ́ pé ó kọjá bẹ́ẹ̀ wàhálà wo làwọn ọ́ìlì yẹn ẹ máa lo morning and night kẹ wá wo skin yín bó ṣe máa rí tí skin yẹn bá ti wá tọ̀ntàn ẹ lè sọ di ẹ̀kan lójúmọ́ ẹ máa lo morning and night bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn tí bá ti lo cream lọ tí mo rí pé kọ́lọ̀ mi yẹn ti ṣe yìí máa yà stop ẹ̀ máa yà fà á bọ̀ bí gbọ́dọ̀ máa gbé lọ bẹ́ẹ̀ mo máa di sóyòyò tán màá tún ọ̀rá change màá tún stop mo lè má para ọ̀sẹ̀ méjì kí n tún fi pe skin yẹn padà bọ̀ wálé so ẹ̀yin tẹ́ bá ní àwọn cream tó dáa ẹ pè mí bó jẹ́ face cream ni ẹ wo face cream mi ti tán èmi ni mo ti jù sínú handbag mi yìí òun ni this is my face cream this is the one I'm using now ó ti tán mo tún ti mú mi nìyẹn mo mú nǹkan mi lọ lé nìyẹn so ẹ̀yin tẹ́ bá ní àwọn correct cream ẹ pè mí bá jẹ́ face cream bá jẹ́ body cream bá dẹ̀ jẹ́ oil ìbá jẹ́ body scrub tẹ́ máa fi scrub body yìí mo ní gbogbo ẹ̀ ló wà níbí so Boko Haram ò ṣeré o wọn rọgún iṣẹ́ o ìjọba ò dẹ̀ rí ti yín rò ẹ̀yin ni kẹjà fúnra yín kẹdùn láìfò yín ẹ má jẹ́ kí Boko Haram kan kó yín lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bú ọmọ Adéyẹmọ irú Portable yẹn kọ́ tiẹ̀ kidnap wàhálà ẹ má bá kidnap Portable Nàìjíríà ò ní sinmi gbọ́ kílìṣì wà o ẹ̀yin tẹ́ bá fẹ́ kílìṣì this is our kílìṣì and it's about to finish too so ẹni tí tẹ́ bá fẹ́ máa bọ̀ wá sí Lady K African store iṣu wà ọ̀gẹ̀dẹ̀ wà búrẹ́dì wà ẹja ẹran ògúnfe gbogbo ẹ̀ ló wà edé lílọ̀ àwọn ẹ̀fọ́ úgú dry úgú ó wà ẹ̀yin tẹ́ bá ní saint leaf gbígbẹ gbogbo ẹ̀ ló wà òsíta ẹ̀fọ́ àwọn yíbò lóríṣiríṣi gbogbo ẹ̀ ni mo ní dry one ẹ̀ sẹ́ni tẹ́ bá ti fẹ́ ẹ pè mí mo wà available bí báyìí ojú òní tí yìí mi ní wáyé tì èwo la tún fẹ́ polówó tó bá lè jẹ́ àwọn nǹkan àdúrà náà ni gbogbo ẹ̀ ló wà available Boko Haram ò ní kó wa lọ ẹ má gbàgbé láti bá mi like ẹ bá mi love ẹ bá mi comment kẹ́dẹ̀ bá mi share ẹ̀yin tẹ́ bá nídìí àwọn wig wa tuntun ti dé wig tuntun ti dé ẹ̀yin tẹ́ bá nídìí àwọn attachment tó máa ń dàbí irun gangan tó máa fi ń ṣe kínkìn yẹn tó máa fi ń ṣe braid gbogbo ẹ̀ ló ti dé báyìí ẹ̀yin mọ́mì mi
gbogbo ẹ̀ pátápátá ló ti dé. Àwọn set of jewelries tún dé. Bóyá tí bá ti unbox àwọn ọjà wa tó dé, màá ṣe video, I will post it. We have a lot of ọjà tó dé, a lot. So màá ṣe video, màá post ẹ̀. Ẹ lè mọ̀ wípé kì í ṣe wípé ọjà kan tó pẹ́ ní store. New ọjà ni, kò ń dilẹ̀ rárá. Èlùbọ́ gẹ̀dẹ̀ wa ti fẹ́ tán. So bó ṣe jẹ́ nìyẹn, ojú òní tí mi ní wáyé tì. Rice ọ̀fadà wa kò lókùúta, ó dẹ̀ dùn. My ọ̀fadà rice, àwọn tó ń bá mi rà náà mọ̀. Rice ọ̀fadà mi ò lókùúta, ẹ̀wà mi ò ní kòkòrò, mi ò tẹ̀wà oníkòkòrò. Kẹ́ra ẹ̀wà lọ́wọ́ mi kẹ́ lọ gbé sílé ọdún kan ọdún méjì. Mo assure yín pé kò ní kòkòrò because mo ti fi ata gbígbẹ, mo ti fi preserve ẹ̀, not chemical. Èmi ò fi chemical sí anything oúnjẹ tí mò ń tà. Ẹ lè feel chemical kankan níbẹ̀ because èmi máa like natural something. Fún àǹfààní àgọ́ ara wa, ẹ̀mí ló ṣe pàtàkì jù. So gba àwọn chemical ó máa ń damage so many things nínú àgọ́ ara. That is why I don't like too much. I don't even like, not too much, I don't like it at all ni. So ìtẹ́ bá need àwọn nǹkan tó wà okay, àwọn oúnjẹ, oyin, ginger wa náà ti dé. Ginger wa ti dé, so tó bá ti kó wọlé dé sí ó ti wà lọ́nà tí ń gbé bọ̀ wá. Tó bá ti gbé wọlé dé, màá display gbogbo ìtẹ́ fẹ́ ra ginger apps tí mo ló ti tán. It's back in store. So any ìtẹ́ bá ti fẹ́, ẹ contact mi. Ojú òní tí wà mí ní wáyé tì. Ẹ ṣeun gan. Ire o.